ọwọ́ àwọn ará àdúgbò ní ìpínlẹ̀ Èkó ó ti tẹ ìmáàmù mọ́sálásí kan tó gé orí ènìyàn láti fi ṣe oògùn owó. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti gbóríyìn fún àwọn ará agbègbè Àdámọ̀ ní Ìkòròdú lórí bí wọ́n ṣe fi síkùn òfin mú ọkùnrin kan tí wọ́n pè ní ìmáàmù àgbà mọ́sálásí kan ní agbègbè náà lẹ́yìn tí wọ́n ká orí ènìyàn mọ́ ọ lọ́wọ́. A gbọ́ pé àwọn ènìyàn náà fa ìmáàmù ọ̀hún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Babalọ́lá lé àwọn ọlọ́pàá lọ́wọ́ lẹ́yìn tí wọ́n mú un tán. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, òun àtàwọn afurasí mẹ́rin míì ní ọwọ́ tẹ̀. Fídíò kan lórí Twitter ló ṣàfihàn àwọn olùgbé agbègbè ọ̀hún pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò bí wọ́n ṣe yí ọkùnrin ọ̀hún ká ní ìpínlẹ̀ Èkó, ìyẹn Lagos Neighborhood Safety Corps. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin ó sọ báyìí wípé ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu lórí ìṣẹ̀lẹ̀ yìí. Lẹ́yìn tí ìwádìí bá fi ìdí rẹ̀ múlẹ̀ tán, ìdájọ́ òdodo yóò tẹ̀lé. Ó ní agbóríyìn fún àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ Ìkòròdú fún bí wọ́n ṣe ohun tó yẹ tí wọn ò sì ṣe ìdájọ́ látọwọ́ ara wọn. Nítorí náà wọn ò dá sẹ̀ríyà fún afurasí ọ̀hún. Ó ní agbóríyìn fún yín, a ó sì rí i wípé ìdájọ́ òdodo ó wáyé lórí ọ̀rọ̀ ìmáàmù mọ́sálásí tí wọ́n ká orí ènìyàn mọ́ lọ́wọ́. Ṣáájú ni ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà ti kọ́kọ́ sọ fún iléeṣẹ́ ìwé ìròyìn Punch wípé ọwọ́ àwọn ti afurasí ọ̀hún àwọn sì ti fà á lé ẹ̀ka tó ń mójútó ìwà ọ̀daràn àti ìwà ẹgbẹ́ òkùnkùn lọ́wọ́. Ó ní ọwọ́ wa tẹ ìmáàmù àgbà mọ́sálásí gbogbogbò tó wà ní Àdámọ̀ ní Ìkòròdú àtàwọn míì. Wọ́n ti kó wọn lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ìjínigbé àti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ọwọ́ àwọn ènìyàn ní ìlú Èkó ó tẹ ìmáàmù àgbà mọ́sálásí kan tó gé orí ènìyàn láti fi ṣe oògùn owó. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe, tẹ̀mí gbá ilé rárá, ẹ bá subscribe.